ẹ̀tù ènìyàn mi nínú. Lolúwa wí, sọ̀rọ̀ ìtùnú fún Jerúsálẹ́mù. Ẹ̀tù ènìyàn mi nínú. Lolúwa wí, sọ̀rọ̀ ìtùnú fún Jerúsálẹ́mù. Sọ fún pé ogun ìjà rẹ̀ ti tán. Èdè rẹ̀ adarí àṣegbè rẹ̀ jìnnà. Sọ fún pé ogun ìjà rẹ̀ ti tán. Èdè rẹ̀ adarí àṣegbè rẹ̀ jìnnà. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Pẹ̀lú ayọ̀ ọkàn àti àánú tó wà ní ẹ̀jẹ̀ Jésù ni mo wí pé ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Ògo fòkọ rẹ̀, ògo fòkọ rẹ̀, ògo forúkọ Olúwa. Ògo fòkọ rẹ̀, ògo fòkọ rẹ̀, ògo forúkọ Olúwa. Olúwa ẹ gba ọpẹ́ wa. Jésù. Orúkọ Jésù ẹ gba ìyìn wa. Jésù. Fún àánú yín tó gbé wa ró gẹ́gẹ́ bí alààyè ọkàn tá a tún fi wá sórí ètò ilé. Olúwa ẹ gba ọpẹ́ wa. Jésù. Fún ojú rere yín tí a rí gbà, fún ìrànlọ́wọ́ yín tí a rí gbà, fún ààbò yín tí a rí gbà, fún ìdáǹdè yín tí a rí gbà. Olúwa ẹ gba ọpẹ́ wa. Jésù. Fún ìrànlọ́wọ́ yín tí a rí gbà, ẹ̀mí mọ́ ẹ gba ìyìn wa. Jésù. Àwọn alààyè wọ́n fẹ́ máa yìn yín, òkú kò lè yìn yín. A gbé yín ga nítorí pé àánú yín ó gbé wa ró. A gbé yín ga fún ọlá yín lórí ayé wa nítorí pé lẹ́ẹ̀kan sí a tún rí àánú gbà. Àwọn kan fẹ́ rí àánú gbà yìí ṣùgbọ́n a fi dùn wọ́n. Olúwa ẹ máa ṣe, Olúwa ẹ gba ọpẹ́ wa. Adániwáyé ẹ gba ìyìn wa. Ẹ̀ṣẹ̀ tó bá wa dúró ẹ dáríjì wá. À ń lọ nínú ọ̀rọ̀ yín, ẹ bá wa sọ ọ̀rọ̀ yín, ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ ìmúlọ́kànlé, ọ̀rọ̀ àṣepé, ọ̀rọ̀ ìràpadà, ọ̀rọ̀ ìdáǹdè, ọ̀rọ̀ ìmúpadàbọ̀sípò. Adániwáyé ẹ sọ̀rọ̀ ìgbàlà yín jáde. Láti inú ọ̀rọ̀ yín ẹ rà wá padà. Láti inú ọ̀rọ̀ yín ẹ dá wa ní ìdè. Láti inú ọ̀rọ̀ yín ẹ ṣe ayé wa lógo. Láti inú ọ̀rọ̀ yín ẹ mú wa padà bọ̀ sípò. Láti inú ọ̀rọ̀ yín jẹ́ ká rí ìyanu yín. Láti inú ọ̀rọ̀ yín jẹ́ ká rí ìdáǹdè. Láti inú ọ̀rọ̀ yín jẹ́ ká rí ìtúsílẹ̀. Láti inú ọ̀rọ̀ yín jẹ́ ká rí ìṣẹ́gun. Olúwa ẹ ràn wá lọ́wọ́. Ẹ dá wa ní ìdè. Ẹ ṣe ayé wa lógo. Ní orúkọ ti Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. 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 A kí gbogbo ọkùnrin alẹ́ ènìyàn tó ń wà níbikíbi tẹ́ tí ń wà tún kí ń káàbọ̀ sórí ètò Oníyìnrere Síónì gẹ́gẹ́ bí Ọlọ́run alààyè ti máa ń lò wá fún iṣẹ́ mímọ́ rẹ̀. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, a kí onílé, a kí àlejò níbikíbi tẹ́ tí ń wà tẹ́ tí ń gbóhùn Ọlọ́run alààyè nínú ayé wa. Lórúkọ Jésù, ìràpadà, ìṣelógo, ìmúpadàbọ̀sípò, àánú láti ayé wa tọ́ sí láti inú ọlá ètò yìí. Lórúkọ Jésù, ọ̀run yóò fi fún ayé wa. A ti kí gbogbo ẹ̀yin màmá yín, bàbá tẹ́ ń gbàdúrà fún wa, tẹ́ ń gbà alámọ̀ràn kan tàbí òmíràn lórí ètò yìí. A kí yín lórúkọ Jésù, àánú Ọlọ́run ọ̀gá ògo yóò fọ̀hún fún ayé wa. Mo tún kí káàbọ̀ lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí alààyè ọkàn nítorí pé ẹ̀rí wọ́n máa ń kọrin kan wá ní àwọn alààyè ènìyàn tí yóò máa yìn ọ́. Àwọn alààyè ènìyàn tí yóò máa yìn ọ́. Bàbá mo dúpẹ́ pé mo jẹ́ ọ̀kan nínú wọn, nínú alààyè ènìyàn tí yóò máa yìn ọ́. Nítorí pé a jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn alààyè ènìyàn tó yìn Ọlọ́run ọ̀gá ògbólógbò. Mo kí n káàbọ̀ sórí ètò yìí. Lórúkọ Jésù, gbogbo ayé ojúmọ́ rí àánú gbà. A ó sì rí ìṣelógo. Àánú ńlá yóò fọ̀hún fún wa. Ará nínú Olúwa, ọ̀rọ̀ ìtùnú, ọ̀rọ̀ ìràpadà, ọ̀rọ̀ ìdáǹdè, ọ̀rọ̀ ìṣelógo la mú wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa ti wípé sọ̀rọ̀ ìtùnú fún Jerúsálẹ́mù. Kíyèsí wípé ogun jíjà rẹ̀ tán. Ọ̀rọ̀ yìí ni Ọlọ́run ọ̀gá ògo tún rán wa láti mú wá fún gbogbo ọkàn alààyè ènìyàn lórí ètò Oníyìnrere Síónì lónìí gẹ́gẹ́ bí ó ti fi rán wa. Ọ̀rọ̀ náà tó fi rán wa ni wípé tẹ̀síwájú, keep moving on. Hallelujah. Hallelujah. Tẹ̀síwájú. Ọ̀rọ̀ náà
ọ̀rọ̀ ìmúlọ́kànle ni, ọ̀rọ̀ ìdápadà bọ̀ sípò ni, ọ̀rọ̀ ìrànlọ́wọ́ ni, ọ̀rọ̀ ìdáǹdè ni wípé lábẹ́ ìṣàkóso ipò tá a bá máa wà kí a ṣe kíni, kí a tẹ̀síwájú nínú iṣẹ́ rere gbogbo ní ṣíṣe. Ẹ rí ipò tó wà yìí, iṣẹ́ rẹ tó rí bó ṣe rí yẹn, ìgbéyàwó rẹ tó rí bó ṣe rí yẹn, ayé rẹ tó rí bó ṣe rí yẹn, ìtorí pé o kọ̀ láti tẹ̀síwájú ni. Ò ń wo àwọn nǹkan tó rọ̀gbà yí ọ ká, ò ń wo àwọn ìtàn tó rọ̀gbà yí ọ ká, ò ń wo bí background rẹ ṣe rí, ò ń wo bí family ẹ ṣe rí, ò ń wo àwọn nǹkan táwọn ènìyàn ń sọ nípa rẹ, ò ń wo nǹkan àwọn èròǹgbà táwọn èèyàn nípa ẹ, òun ló dá ọdún sójú kan, òun táwọn èèyàn máa sọ, òun ló ń kéjà ayé ẹ, òun ló ń decide life ẹ, òun ló ń pàṣẹ, òun ló ń sọ bó ṣe máa rìnrìn àjò ayé ẹ fún ẹ. Ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run ọ̀gá ògo rán mi láti sọ fún ọ lórí ètò Yíyìn Rere Síónì lónìí wípé tẹ̀síwájú, hallelujah, ní gbogbo rere gbogbo ní ṣíṣe, tẹ̀síwájú ní gbogbo ohun tó ń ṣe ní ti rere níwájú Ọlọ́run ọ̀gá ògo, tẹ̀síwájú. Ohùn Ọlọ́run ọ̀gá ògo ló sọ bẹ́ẹ̀, kì í ṣe ohùn ènìyàn, wípé ohùn Ọlọ́run ló pè wá, tó yàn wá fẹ́, tó rán wa, tó mọ wá, tó mọ̀ wá, tó mọ ìpín wa. Tẹ̀síwájú nínú rere gbogbo ní ṣíṣe, tẹ̀síwájú nínú Kristi, tẹ̀síwájú nínú àṣẹ rẹ̀, tẹ̀síwájú nínú ìgbé ayé rere, tẹ̀síwájú nínú ìwà rere, tẹ̀síwájú nínú ìwà bí Kristi, tẹ̀síwájú nínú àwọn ìgbésẹ̀ rere gbogbo tí Ọlọ́run fi fún ọ láti máa gbé. Lórúkọ Jésù wàá rí ìdáǹdè. Tá a bá rí ibi tí àwọn ohun táwọn èèyàn sọ tó ti fi ọ́ sínú ìgbèkùn, ohun táwọn èèyàn fẹ́ ṣe tó ti fi ọ́ sínú ìgbèkùn tí kò jẹ́ kó lè tẹ̀síwájú, èmi Ọlọ́run rán mi láti sọ fún ọ lórí ètò yìí lónìí, ó rán wa gẹ́gẹ́ bí ikọ̀ láti sọ fún ọ lónìí wípé gbogbo àwọn iṣẹ́ rere tó kú mọ́ ọ lọ́wọ́, gbogbo àwọn ìgbé ayé rere tí ò lè tẹ̀síwájú nínú rẹ̀, ohun táwọn èèyàn ń sọ nípa rẹ̀, ohun táwọn èèyàn ń wí nípa ìgbésẹ̀ táwọn èèyàn ń gbé nípa rẹ̀ ló fi ọ́ sínú ìgbèkùn. Lórúkọ Jésù gbogbo ìgbèkùn ara àti tẹ̀mí tó wà, ọ̀run mú ọ jáde níbẹ̀. Mo ní ẹ̀mí mímọ́ mú ọ jáde níbẹ̀, àdániwáyé mú ọ jáde níbẹ̀. Òun wojú Olúwa fún ọmọ látọdún tó ti gbéyàwó, ò tí rí ìbísí, ò tí rí ìrẹsì. Ẹ̀mí Ọlọ́run sọ pé tẹ̀síwájú níbi iṣẹ́ tó wà ní, ò tí promotion, wọ́n ń promote àwọn kan lọ́tún, wọ́n ń promote àwọn kan lọ́sì, wọ́n ń wò pé ìgbà oníire ayọ̀ tiẹ̀ fẹ́ dé. Ẹ̀mí Ọlọ́run rán mi láti sọ fún olórí ètò Yíyìn Rere Síónì lónìí wípé ṣé kí ni, tẹ̀síwájú, keep moving, hallelujah. Àwa lè sọ dáadáa nígbà tá a bẹ̀rẹ̀ tó àwọn kérúbù ní ọdún 6 sẹ́yìn, nígbà tá a bẹ̀rẹ̀ lóṣù kìíní láti rí oríṣiríṣi àwọn discouragement. Kí ni jẹ́ àwọn kérúbù? Àwọn kan tiẹ̀ sọ pé oníbàárà ni, àwọn kan tiẹ̀ sọ pé oníjẹkújẹ ni, àwọn kan ní ta ló rán, àwọn kan ní ó ṣe jẹ́ pé òun lọ́lọ́run rán. Hallelujah. Àwọn kan ní ó ṣe jẹ́ kó òun lọ́lọ́run rán. Àwa ti pé tọ́lọ́run tó yẹ pé Ọlọ́run bá dé yín lẹ̀ tí ò rán yín, tó rán àwa, definitely àwa lọ́lọ́run rán. Èyí tó fi rán àwa ló fi rán àwa yẹn, èyí tó dẹ̀ fi rán yín náà kò fi ṣe kíni, kò fi rán àwa náà. Hallelujah. Àwọn kan ní jẹ́ àwọn kérúbù. Mo ti rí a fellow senior colleague in presentation tó sọ fún mi pé kí ló ń jẹ́ àwọn kérúbù, program yìí ò lè ní material sọ́ba tó kú, ṣùgbọ́n program náà ló ti di ọdún mẹ́fà báyìí, nítorí wípé kí ni à ń ṣe, kí ni à ń tẹ̀síwájú. Gbọ́ dáadáa, tó o bá dúró lójú kan, tó o bá dákẹ́ sójú kan, tó o wà yẹn tárẹ́ abẹ́ adákẹ́, tó o bá dúró, ògo ayé ẹ dúró, ìṣeré ayé rẹ dúró, ìtẹ̀síwájú ayé rẹ dúró, ìgbéga ayé rẹ dúró, congratulations rẹ dúró. Hallelujah. Ṣùgbọ́n bó o bá tẹ̀síwájú nínú àwọn olóyìnbó máa ń pè é ní slow and steady wins the race. Ìyẹn pé bó bá ṣe rá ń lọ tó ń tẹ̀síwájú yẹn, wá ṣe pé kí ni, wà á débi tó fẹ́ lọ. Àwọn Yorùbá nínú ìlú wọn, táwọn onílù wọn máa pẹ́, tó máa lù wá ní ìyẹn ni pé ọ̀rọ̀ akọni ni, a ó débi tí a fẹ́ dé, ẹ̀ bá tẹnu bèpè kí ẹ tẹnu bà ṣe, a ó ṣe kí ni, a ó débi tá a fẹ́ dé, nítorí pé wọ́n wòye pé báwọn bá dúró lójú kan, tára àwọn á ṣe kí ni, a bá wọn dúró. Gbọ́ níbikíbi nínú ìdílé tó wà, à ń gàn ọ́, à ń sọ̀rọ̀ àbùkù sí ọ, à ń sọ̀rọ̀ ìbàjẹ́ sí ọ, à ń sọ̀rọ̀ ìdádúró sí ọ. Ẹ̀mí mọ́ sọ pé kó ṣe kí ni, kó tẹ̀síwájú. Ẹ̀yin kan àti ìríjú Ọlọ́run alààyè, bóyá ńgbà tẹ́yìn bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tó kọ yín ti wò wípé ṣé ìpè yìí, ṣé ìpè tòótọ́ dẹ̀ ni, ṣé lóòótọ́ lọ́lọ́run rán mi, lóòótọ́ lọ́lọ́run rán yín, ó rí bó ṣe rí yẹn náà ni. Ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run sọ pé kí ṣe kíkẹ́ ṣe kí ni, kẹ́ ẹ tẹ̀síwájú. Hallelujah. Bóyá gbogbo ohun rere tẹ́ ń ṣe nínú ìjọ Ọlọ́run bí àwọn ọ̀tí ẹ̀ mọ̀ fún yín, tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ búburú sí yín, báwọn ìrere tẹ́ ń ṣe ládùúgbò, èyí tẹ́ ń ṣe nínú mọ̀lẹ́bí, èyí tẹ́ ń ṣe níbi iṣẹ́, wọn mọ̀ fún yín, wọ́n sọ̀rọ̀ búburú sí yín, wọ́n sọ̀rọ̀ ìbàjẹ́ sí yín, wọ́n sọ̀rọ̀ ẹ̀gàn sí yín, ọ̀rọ̀ kùngbàkùngbè kàkà kẹ́ ẹ gba iṣẹ́, ọ̀rọ̀ kùngbàkùngbè lẹ́ ń gbà lójoojúmọ́. Ọ̀rọ̀ Ọlọ́run rán mi láti sọ fún yín pé kí ni kẹ́ ṣe, kí ni kẹ́ ẹ tẹ̀síwájú láti máa polongo ẹni mímọ́ Ísírẹ́lì nínú gbogbo tẹ́ ń ṣe. Hallelujah. Ẹ tẹ̀síwájú
láti máa polongo ẹni mímọ́ Ísírẹ́lì nínú ohun gbogbo tẹ́ ẹ̀ ṣe. Màá sọ fún yín nítorí ipò tẹ́ ẹ wà yẹn, nítorí ipò tẹ́ ẹ wà yẹn, àwọn nǹkan tẹ́ ẹ ń là kọjá ọ̀pọ̀lọpọ̀ àti torí nǹkan tá à ń là kọjá àti dúró sójú kan a ò tẹ̀síwájú nítorí wípé hallelujah ohun tá à ń là kọjá ló ń control wa, àwa kọ́ là ń control nǹkan tá à ń là kọjá nínú Kristi. Hallelujah. Kò sówó lọ́wọ́ mi, báwo mo ṣe fẹ́ ṣe láìfì mi sí báyìí, báwo ni mo ṣe máa ṣe, we are grumbling, à ń kùn nínú pé à ń kùn nígbà tí Kristi wà láàyè, nígbà tí ọba àwọn ọba wà láàyè, nígbà tí olúwa àwọn olúwa wà láàyè, nígbà tí ẹ̀mí àwọn wòlíì wà láàyè, nígbà tí ìdáǹdè wà láàyè, nígbà tí ìràpadà wà láàyè, nígbà tọwọ́ tó ju ọwọ́ lọ wà láàyè, ojú tó ju ojú lọ wà láàyè, etí tó ń gbọ́ nígbà tó wí tó wà láàyè, ọba àwọn ọba tó yẹ pé ọba tó mọ kẹ́lẹ́ ẹni tó mọ kẹ̀lẹ́ ọkàn nígbà tó wà láàyè. À ń kùn, ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run rán mi láti sọ fún yín lónìí wípé nínú gbogbo ìlàkọjá yín ẹ tẹ̀síwájú láti máa polongo ẹni mímọ́ Ísírẹ́lì. Hallelujah. Nígbà tá kó Ísírẹ́lì ní ìgbèkùn, ẹgbọ́n nǹkan tí wọ́n sọ, wọ́n sọ àwọn ọ̀rọ̀ akọni kan nígbà tá kó wọn ní ìgbèkùn. Iṣẹ́ wọn ni láti kọrin sí ẹni mímọ́ Ísírẹ́lì ní gbogbo ìgbà. Iṣẹ́ wọn ni láti kọrin ìyìn sí, iṣẹ́ wọn ni láti kọrin ìdáǹdè sí, iṣẹ́ wọn ni láti kọrin ìràpadà sí, iṣẹ́ wọn láti kọrin ìgbéga rẹ̀ sí. Ṣùgbọ́n nígbà tá kó wọn ní ìgbèkùn, ẹgbọ́n nǹkan tí wọ́n sọ ní Psalm 137 ẹ kàwé sà. Ní ẹ̀bá odò Bábélì, níbẹ̀ ni àwa gbé jókòó, àwa sì sọkún, nígbà tí àwa rántí Síónì, àwa fi dùrù wa tá a fi ń kọrin, dùrù wa tá a fi ń kọrin ní ọba àwọn ọba, olúwa àwọn olúwa, tá a fi ń sọ ìṣerere ìfẹ́ rẹ̀, àwa fi kọ́ ẹ kàwé. Àwa fi dùrù wa kọ́ sí orí igi wílò tí ó wà láàrin rẹ̀, nítorí pé níbẹ̀ ni àwọn tí ó kó wa ní ìgbèkùn bẹ̀rẹ̀ orin lọ́wọ́ wa. Ẹ kàwé. Àwa àti àwọn tí ó wà lára béèrè ìdárayá wípé ẹ kọ orin Síónì kan fún wa. Ẹ kọ orin Síónì kan fún wa nítorí pé orin Síónì yẹn orin agbára ni, orin tó ń sọ ti ìwàláyé Ọlọ́run ọ̀gá ògo ni, ohun tó ń sọ ti títóbi Ọlọ́run ni, ó jẹ́ ohun ìmúṣagbára àwọn ọmọ Ísírẹ́lì nítorí pé ní gbogbo ìgbà ní ẹni wọ́n sọ kí ni ó sọ títóbi Ọlọ́run ní ilẹ̀ ìgbèkùn tẹ́wà yìí, ó yẹ kọrin Síónì kan fún. Ẹ kàwé, kí ló sọ? Àwa ò ti ṣe kọrin Olúwa. A ṣe máa kọrin Olúwa ní ilẹ̀ àjèjì. Jerúsálẹ́mù. Ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ agbára inú ìgbèkùn ni wọ́n wà o, inú ìgbèkùn ni wọ́n wà, níbi tá a dì wọ́n ní ìgbèkùn sí. Ẹgbẹ́ agbókò tó sọ ẹ kàwé sá. Jerúsálẹ́mù. Bí èmi bá gbàgbé rẹ, jẹ́ kí ọwọ́ ọ̀tún mi kí ó gbàgbé ìlú rẹ. Hallelujah. Bí èmi bá gbàgbé rẹ, jẹ́ kí ọwọ́ ọ̀tún mi kó gbàgbé ìlú rẹ. Hallelujah. Ìyẹn ni wípé despite the fact wípé wọ́n wà nínú ìgbèkùn, despite the fact pé wọ́n ń là kankan já, despite the fact pé wọ́n wà ní ipò ẹ̀gàn, wọ́n wà ní ipò ìtìjú, wọ́n wà ní ipò tàtàlélé, who is this, get out, who are you? Síbẹ̀ wọ́n ẹnu wọn, ète wọn, ayé wọn, ọkàn wọn, gbogbo ipá wọn ó sọ̀rọ̀ nípa títóbi ẹni mímọ́ Ísírẹ́lì. Gbọ́ situation tó wà lọ́wọ́lọ́wọ́ ẹbọ ló làǹdí ẹ sí, nítorí pé o ti wà ń bẹ̀, o tẹ̀síwájú. Mo ti wò pé this is the end of the road. Ìpè yín yẹn ti wò pé ẹ ṣé bó ṣe yẹ kó rí nìyí. Church náà ẹ ti wò pé iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run gbé ní lọ́wọ́, Ọlọ́run fi sílẹ̀ gẹ́gẹ́ bí nọ́sírì, ó wá kó àwọn ènìyàn tí ń pé kẹ́ dúró gẹ́gẹ́ bí ìjọ. Ẹ̀yin wá wò wípé nítorí nǹkan tẹ̀ ń là kọjá ó ti tán, ẹ ṣáà jẹ́ ká ṣe kí ni kára máa ṣe hallelujah lórúkọ Jésù. Olúwa dá wa ní ìdè, mo ní Olúwa dá wa ní ìdè, ọba àwọn ọba á dá wa ní ìdè. Gbọ́ dáadáa, nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì bá wà ní ilẹ̀ ìgbèkùn tí wọ́n ń sọ̀rọ̀ nípa títóbi ẹni mímọ́ Ísírẹ́lì, ẹ̀yin náà nínú ipòkípò tẹ́ ẹ bá wà, ẹ tẹ̀síwájú láti máa sọ̀rọ̀ nípa ẹni mímọ́ Ísírẹ́lì, kẹ́sì máa sọ̀rọ̀ nípa títóbi rẹ̀ lórúkọ Jésù. A ó rí àánú gbà, mo ní a ó rí àánú gbà, a ó ṣe rere. Ẹ tẹ̀síwájú nínú iṣẹ́ rere gbogbo, ẹ tẹ̀síwájú nínú iṣẹ́ rere gbogbo, ẹ tẹ̀síwájú nínú ìgbé ayé Kristi Jésù. Má jẹ́ pé nǹkan tí ayé ń sọ, ó ní wá sọ wípé ọ̀rẹ́ ayé kí ló já mọ́, ohun asán ni mo ṣe kíni ni mo mọ̀ sí, kò sí aláàánú bí Jésù. Ẹ má jẹ́ pé nǹkan táwọn ènìyàn ń sọ kó máa dictate life tẹ́ máa live fún yín. Ogunlọ́gọ̀ àwọn èèyàn ló wà nínú ìgbèkùn bẹ́ẹ̀. Kí làwọn èèyàn máa sọ, kí làwọn èèyàn máa wí, kí làwọn èèyàn ṣe kíni. Wọ́n wà nínú ìgbèkùn jìyà, wọ́n wà nítorí ẹ̀ wọ́n ṣe dúró. Àwọn tẹ́ ẹ̀ ń sọ pé kí náà máa sọ yẹn, wọ́n ń tẹ̀síwájú, ṣùgbọ́n ẹ̀yin ṣe kíni, ẹ̀yin wà nínú ìgbèkùn. Kristi ní kí n sọ fún yín pé ẹ tẹ̀síwájú. Kristi ní pé kí n sọ fún yín pé ẹ tẹ̀síwájú. Kristi rán mi láti sọ fún yín pé nínú gbogbo tẹ́ ń ṣe, ẹ ṣe kíni, ẹ tẹ̀síwájú lórúkọ Jésù. A ó rí àánú gbà. Ẹ tẹ̀síwájú láti máa sọ̀rọ̀ rere nípa ọba àwọn ọba, olúwa àwọn olúwa. Ẹ tẹ̀síwájú kí ìgbé ayé yín, iṣẹ́ ìránṣẹ́ yín, ìpè yín kó máa sọ títóbi nípa ẹni mímọ́ Ísírẹ́lì lórúkọ Jésù. A ó rí àánú gbà. Be in charge of your situation, not your situation in charge of you.
Many Christians today, we claim we have faith. We claim we are of Christ. We claim Christ is the one cheering our life. But still, our situation is controlling us. Ó bá pastor wí, ó bá wòlíì wí, ó bá evangelist wí, ó bá ajínrere wí, ó bá olùṣọ́ àgùntàn wí. Àwa, situation tá wà, ló ń ṣe kíni, ló ń control ara wa, ló ń control wa, control situation nínú Jésù. Hallelujah. Hallelujah. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Mo sì lè rántí dáadáa nígbà táwa kéré. Bàbá Adéoyè. I'm very bold to say this on this program. Bàbá Adéoyè, mo sì rántí dáadáa nígbà táwa kéré. Bàbá mi tí mo sọ̀rọ̀ pàdé pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n là kọjá. Tó bá di chairman NEC lénìí lóòótọ́ nítorí orí ọ̀fẹ́ Ọlọ́run ni, ṣùgbọ́n pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n là kọjá nígbà tí wọ́n là kọjá nínú gbogbo ìlà kọjá yẹn náà tún jẹ́ chairman CAN nígbà yẹn. Hallelujah. Ó máa ń da káwa ọ̀dọ́ nínú ìjọ, àwọn ọ̀dọ́ nínú ìgbàgbọ́ ká máa tààrà àwọn àgbà kan dìde ká lè máa kẹ́kọ̀ọ́. Kì í ṣe wípé mo ti lago, mo ti lè mínísítà, èmi náà ti ṣe kíni, mo ti di wòlíì, àbí mo ti di iṣẹ́ ìrànṣẹ́ Ọlọ́run, iṣẹ́ ìrànṣẹ́ mo ti dẹni tó ní iṣẹ́ ìrànṣẹ́, àbí gbogbo ẹ ti yé mi tán, àbí mo ti gbọ́n tán, mo ti mọ̀ tán. Mo rántí dáadáa wípé bàbá mi pẹ̀lú gbogbo nǹkan tí bàbá mi ń là kọjá nígbà yẹn, lóòótọ́ wọ́n lè di chairman NEC lénìí, chairman National Executive Council lónìí, lóòótọ́ ni, ṣùgbọ́n nígbà yẹn àwọn nǹkan tí wọ́n ń là kọjá nígbà yẹn, ó mà lágbára o. Tèmi gan máa tún máa wò pé báwo ni bàbá yìí ṣe fẹ́ survive, ṣùgbọ́n nítorí pé wọ́n ń tẹ̀síwájú, wọn ò jẹ́ kí situation ìgbà yẹn kó ṣe kíni, kó hold wọn down, wọ́n ń tẹ̀síwájú. Hallelujah. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run àti pẹ̀lú àánú tó tì lẹ́yìn ni wọ́n fi dé gbogbo ipò tó wà bẹ́ẹ̀ lónìí. Wo gbogbo dáadáa situation tó wà, má dúró, má rọsẹ̀, gẹ́gẹ́ bí olórin ayé kan ti sọ, má dúró, má rọsẹ̀, ẹ tẹ̀síwájú, ẹ má jẹ́ kí nǹkan táwọn èèyàn ń sọ, èròǹgbà àwọn ènìyàn, ọ̀rọ̀ ẹnu àwọn ènìyàn, ìwà àwọn ènìyàn, iṣẹ́ àwọn ènìyàn kó dá yín dúró. Nítorí pé bẹ́ẹ̀ bá ti dúró, ògo dúró, ìṣerere dúró, ìtẹ̀síwájú dúró, àṣeyọrí dúró, ẹ kú oríire, ó ṣe kíni, ó dúró. Lórúkọ Jésù ògo ayé rẹ ò ní dúró. Àmín Jésù. Ohun tí ó kí ẹ kú oríire lórúkọ Jésù wọn ò ní dá dúró. Àmín Jésù. Àwọn tá ó ràn sí ẹ láti ràn ọ́ lọ́wọ́ lórúkọ Jésù wọn ò ní dá wọn dúró. Àmín Jésù. Wàá ṣe rere. Mo sì rántí bọ̀dá mi dáadáa, ẹ̀gbọ́n tí mo tẹ̀lé gangan ní ìdílé Adéoyè, mo sì rántí dáadáa. My brother came back from work one day, gbogbo ilé dẹ̀ jóná. Kòkó pain nìkan báyìí. Bọ̀dá mi tí mo ń sọ yìí sí olórí ìjọ ni. He has been a minister on a church for over 20 years now. Nítorí pé wọn ò dúró, wọ́n ń tẹ̀síwájú. Hallelujah. Láìpẹ́ yìí ní àti ìyàwó mi ní àwọ̀ kékeré kan. Èèyàn kan pè mí lórí fóònù. Hello. Hallelujah. Wo bó bá jẹ́ kí ohun èèyàn dá ọ dúró. Àwọn kan máa ń sọ pé ohun èèyàn ló mú Ọlọ́run. Kò ṣe gbogbo ohun èèyàn ló mú Ọlọ́run o. Àwọn ohun burú, àwọn ohun kan wà tó jẹ́ pé bó bá jáde sí ọ, ó lè dá ọ dúró, kò lè jẹ́ òun tẹ̀síwájú mọ́. Èèyàn kan wá pè mí lórí fóònù pé ẹ̀yin tún ṣì ń wàásù. Pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí, ẹ tún ṣe kíni, ẹ tún ṣe wàásù. Hallelujah. Wò dáadáa bó o bá jẹ́ ẹni tí ẹ̀mí, bí Sátánì bá gbé ọ̀rọ̀ rẹ̀ dé, àwọn èsì tí Jésù fún Sátánì lórí òkè, kì í ṣe àwọn èsì tí ara, àwọn èsì tí ẹ̀mí mú wá ni, ní pé Olúwa Ọlọ́run rẹ̀ ní kí wọ́n kó ṣe kíni, ní kí wọ́n kí ó máa ṣẹ̀. Hallelujah. Ẹni pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí, ẹ̀yin tún wàásù. Ìwàásù wo ló wà lẹ́nu yín? Hallelujah. Mo máa ní ẹ máa ṣe tó wáyé pé olórí ìjọ ni mí, ní gbogbo nǹkan báyìí ṣẹlẹ̀, màá wá tilẹ̀kùn ṣọ́ọ̀ṣì. Hallelujah. Màá wá sọ pé ẹjọ́ ẹ̀yin ọmọ ọjọ́ o, èmi àti ìyàwó mi a ní àwọ̀ kékeré kan o, ṣọ́ọ̀ṣì wà ní holiday for now, kó ní kálukú máa ṣe kíni, kó máa lọ o. Tá bá ti parí àwọ̀ yẹn o, màá wá pè mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. Nígbà tó jẹ́ pé ọmọ ọjọ́ mi, níjọ́ Monday a lọ sóríkè gbógun mi, níjọ́ Tuesday a lọ sóríkè Sọmílẹ̀, níjọ́ Wednesday a lọ sóríkè Síónì, níjọ́ Thursday a lọ sóríkè Ọlọ́run ló pè mí, níjọ́ Friday a lọ sóríkè dá ògo mi padà, níjọ́ Saturday orókò Ọlọ́run ń bọ̀ ló máa lọ. Ṣọ́ọ̀ṣì tiẹ̀ ni máa wá gúnlẹ̀ sí níjọ́ Sunday, wo gbogbo orí òkè tó ti lọ, ohun tó máa fi lose member yẹn nìyẹn. Mo tí ó tó yẹ pé mi tó wá jẹ́ pé lóòótọ́ mo jẹ́ olórí ìjọ, màá wá tilẹ̀kùn ṣọ́ọ̀ṣì, màá wá sọ pé ṣé ìwẹ̀ máa lọ o, tá bá ti parí ìjà máa pé gbogbo nílẹ̀ kọ̀ọ̀kan àbí ẹ̀kọ́, nítorí pé ohun èèyàn fẹ́ dá omi dúró ṣùgbọ́n kò gbà. Gbọ́ dáadáa, bó bá ti jẹ́ kó ohun èèyàn dá ọ dúró níbi ìṣẹ̀lẹ̀ gbogbo tó ń ṣe, ní dáwọn nǹkan rere tó ń ṣe, wá ti jẹ́ kí ìwà àwọn ènìyàn dá ọ dúró, ọ̀rọ̀ táwọn ènìyàn máa sọ tó bá ti jẹ́ kó dá ọ dúró, ó dúró, gbogbo ìṣẹ̀lẹ̀ rẹ̀ dúró nílẹ̀. Hallelujah. 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 Gbọ́ ọ̀rọ̀ ni wa kọ̀ sọ pé bí ẹ̀gún bá wà lọ́nà rẹ, náà tí orí tá a fẹ̀gún dé, bí ìbànújẹ́ bù ọ́ mọ́lẹ̀, ó ti rí bẹ́ẹ̀ fún ta ni? Ó ti rí bẹ́ẹ̀ fún olùgbàlà. Hallelujah. Ó ní dúró, rọ́jú dúró, má ṣe kù. So while waiting in that time of tribulation, keep moving in prayer, keep moving in faith. Má tẹ̀síwájú, má dúró.
ọ̀pọ̀lọpọ̀ ìjọ Ọlọ́run alààyè ló dúró lónìí tó wà ní ipò tó wà yẹn ní nítorí àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí wa nígbà kan àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí nígbà kan yẹn kí ló tí ẹ ò jẹ́ kí àdúrà àti ọwọ́ agbára Ọlọ́run alààyè kó já yín gbà lọ́wọ́ ìrírí àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí ní ìgbà kan kí ló tẹ jẹ́ kí àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí nígbà kan kó sì fi ń sípò yẹn ìgbéyàwó ẹ̀yẹ kí ló tó jẹ́ káwọn nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ ní ìgbà kan kó sì fi ẹ́ síbẹ̀ ìpè ẹ̀yẹ kí ló tó jẹ́ káwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà kan kó fi ẹ́ síbẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ yẹn kí ló tó jẹ́ káwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà kan kó fi ẹ́ síbẹ̀ ẹ̀mí Ọlọ́run rán mi láti sọ fún ọ lórí ètò ní ìrere Síónì lónìí wípé máa tẹ̀síwájú hallelujah 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 ẹ̀yin náà ṣáà mọ̀ wípé ẹni máa dáṣọ fẹ́nìyàn tọrùn rẹ̀ là ń wò inú ayé ló wà kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa ayé títí ẹ àwọn bàbá wa nínú ayé ló sọ wípé ẹni máa dáṣọ fẹ́nìyàn tọrùn rẹ̀ là ń gbọ́ tó o bá ka bíbélì dé àwọn ibì kan tó o ka bíbélì dé àwọn ibì kan tẹ̀mí Ọlọ́run ṣe payá fún ẹ tẹ̀mí Ọlọ́run fún ọ ní okun tó fún ọ ní agbára láti ka bíbélì dé àwọn ibì kan wà á mọ̀ wípé àwọn ọ̀rọ̀ ayétayé ni àwọn ọ̀rọ̀ ti ẹ̀mí ni hallelujah mo lè sọ dáadáa àwọn nǹkan tá à ń gbádùn nínú ìgbàgbọ́ lẹ́nìí àwọn akọni nínú ìgbàgbọ́ kan lọ́lọ́run lò láti gbé wọn kalẹ̀ hallelujah àwọn akọni nínú ìgbàgbọ́ kan lọ́lọ́run lò nítorí pé àwa náà dẹ̀ ń gbádùn àwọn nǹkan tá à ń gbádùn lónìí nítorí pé àwọn akọni nínú ìgbàgbọ́ yìí lábẹ́ ìṣàkóso àwọn nǹkan tí wọ́n ń là kọjá wọn ò ṣe kí ni wọn ò dúró wọn ò jẹ́ kí nǹkan táwọn èèyàn ń sọ nípa wọn kó dá wọn dúró wọn ò jẹ́ kó wọn àwọn ẹlẹ́gàn kó dá wọn dúró wọn ò jẹ́ kó wọn àwọn ọ̀tá kó dá wọn dúró wọn ò jẹ́ kó wọn àwọn èṣù kó dá wọn dúró wọn ò jẹ́ kó wọn àwọn ẹnibi kó dá wọn dúró hallelujah bàbá mọ́sọ̀ ìmọ̀ládé arọ́ mà ní. bẹ́ẹ̀ni àrọ̀ tó wà lórí ìjókòó tó ń hallelujah arọ́ ni ṣùgbọ́n bó ti wà lórí nípò arọ yẹn ó ṣe kí ni ó ń pẹ́ ní gúgùn ránṣẹ́ ìwọ lọ ṣe báyìí Olúwa sì ń fi ọwọ́ agbára rẹ̀ hàn ó yá kí ló mú táwọn onígbàgbọ́ àwọn tá a fi ọ̀rọ̀ Ọlọ́run hàn àwọn tá a ṣípẹ́ àwọn tá a pẹ́ra lọ́mọ lẹ́yìn Kristi àwọn tá a pẹ́ra ní aṣojú Kristi àwọn tá a pẹ́ra ní ikọ̀ Kristi àwọn náà wọ́n bá wọn pò wí pé ẹni máa dáṣọ fẹ́nìyàn tọrùn rẹ̀ là ń wò rárá bàbá Mósè Orímọládé Ajagunmọ̀kadì arọ ni ṣùgbọ́n ní ipò arọ yẹn Ọlọ́run jẹ́ ṣe kí ni ó ń lò ó ní ọ̀nà gbogbo ìpè yẹn ló wá di ńlá lónìí tí gbogbo ẹ ṣe kí ni tí à ń gbádùn rẹ̀ táwọn bá sọ pé táwọn bá límìtì ara wọn nítorí pé àwọn jẹ́ arọ nígbà yẹn ṣé mi àti ẹ àlèmọ̀ àwọṣọ àdúrà àlèmọ̀ pẹ̀lú alọ́mọ kérú àti ráfò lónìí hallelujah bàbá Babalọ́lá àkọsílẹ̀ àti iṣẹ́ ìwádìí fi yé wa wípé tí bàbá yẹn fi kú egbò àdá àjínà wà lẹ́sẹ̀ rẹ̀ hallelujah tí bàbá yẹn fi kú egbò àdá àjínà ó wà lẹ́sẹ̀ Babalọ́lá tí Babalọ́lá fi kú síbẹ̀ Olúwa sì ń lò láti ṣe kíni láti ṣe àwọn iṣẹ́ ìyanu kò tí ì mú àwọn àdójúkọ mi o kò tí ì mú àwọn àdójúkọ mi tí Babalọ́lá face nígbà tí Babalọ́lá wà láyé kò tí ì mú àwọn àdójúkọ mi kò tí ì mú àwọn àdójúkọ mi hallelujah kò tí ì mú àwọn àdójúkọ mi tí Babalọ́lá face nígbà tí Babalọ́lá wà láyé ṣùgbọ́n eléyìí egbò wà lẹ́sẹ̀ Babalọ́lá tí bàbá Babalọ́lá tó fi ṣe kíni tí wọ́n fi kú egbò àdá àjínà ló wà lẹ́sẹ̀ wọn ṣùgbọ́n síbẹ̀ wọ́n tẹ̀síwájú nínú Kristi gbogbo ìjọ CAC sì ń gbádùn ìwà láàyè Kristi nínú ayé wọn torí pé kí ni wọn ò ṣe kí ni wọn ò dúró hallelujah nínú ìrìnàjò ìgbàgbọ́ bàbá Ọbádáre tí bàbá Ọbádáre fi kú afọ́jú mà ní bàbá Ọbádáre ò mà ríran kò sí àkọsílẹ̀ kan tó sọ fún wa kò sí iṣẹ́ ìyanu kan tó sọ fún wa wípé bàbá Ọbádáre ṣe kí ni ó ríran tí bàbá Ọbádáre fi kú hallelujah bàbá Ọbádáre wà níbi ìsọjí kan ní ọjọ́ kan bàbá yẹn kàn fọwọ́ ṣe báyìí ó dẹ̀ yan ògùn bó dẹ̀ ṣe yan ogun afọ́jú kan tó wà níwájú ó dẹ̀ ríran hallelujah bọ́n bá dúró ògo dúró ìpè dúró iṣẹ́ ìránṣẹ́ dúró congratulations dúró we will have no reason to celebrate them àwọn àwọn onírí wọn gẹ́gẹ́ bí ènìyàn pàtàkì gẹ́gẹ́ bá ṣe ń rí wọn lónìí nínú ìlàkọjá rẹ̀ Kristi rán mi láti sọ fún wọn wípé má ṣe kíni má ṣe dúró hallelujah dúró rọ̀jò dúró má ṣe kún dúró rọ̀jò dúró má ṣe kún dúró ṣàrọ̀jò dúró má ṣe kún. Orin táwọn èèyàn máa ń pè wípé ẹni máa dáṣọ fẹ́nìyàn tọrùn rẹ̀ là ń wò àwọn táyé ló ń pòwe yẹn o kì í ṣe òwe ti Kristi o nítorí Kristi ẹ jẹ́ ká kà nǹkan tí ìwé Kọ́ríńtì kínní orí kínní ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n ẹ jẹ́ ká kà nǹkan tó sọ ẹ kàwé sà. ṣùgbọ́n Olúwa ti yan àwọn ohun wèrè ayé. Olúwa ti yan àwọn ohun wèrè táyé àwọn nǹkan tó jọ wèrè lójú wa àwọn nǹkan táwọn ń wò bí ìranù àwọn nǹkan táwọn ń wò bí nonsense àwọn nǹkan táwọn ń wò pé kò ṣe pàtàkì àwọn nǹkan táwọn ń wò pé kò ní túmọ̀ pé why tó fi jẹ́ pé ẹni tó wọṣọ àkísà ìlọ́nà máa rán sí mi why tó fi jẹ́ pé ẹni tó dọ̀tí ìlọ́nà máa rán sí mi why tó fi jẹ́ pé ìlítírè
illiterate tí ò kàwé yìí ẹni tí ò kàwé èmi tí mo ní masters èmi tí mo ní phd èmi tí mo travel all over the world why tó fi jẹ́ pé illiterate yìí lọ́lọ́ máa rán sí mi why tó fi jẹ́ pé ọmọ kékeré yìí ọmọ primary 6 lọ́lọ́ máa rán sí mi why Olúwa lu àwọn nǹkan tó jọ wèrè tí ayé ẹ kàwé sà láti fi dààmú àwọn ọlọ́gbọ́n ẹ kàwé sà. Ọlọ́run sì ti yan àwọn ohun àìlera ayé. Ọlọ́run sì ti yan àwọn ohun àìlera ayé báwọn ṣe máa ń wò pé aláìlera ẹni tí ó kàwé aláìlera ni ẹni tí ò rí aláìlera ni arọ aláìlera ni ẹni tí gbàdájì náà wà lára rẹ̀ aláìlera ni Ọlọ́run wá lo àwọn nǹkan àìlera ti ayé láti fi ṣe kí ni. Láti fi dààmú àwọn tí ó ní agbára. Láti fi dààmú àwọn tí ó ní agbára. Hallelujah. 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 So ẹ má jẹ́ ká máa gbẹ́ tọ́lọ́run bá lo àwọn yẹn tí wọ́n ń tẹ̀síwájú nínú ìrìnàjò ayé wọn tọ́jọ́ ní táwa ń celebrate lẹ́nìí tí gbogbo wọn wá ń gbádùn ìgbàgbọ́ ní ọ̀nà kan tàbí òmíràn nínú Kristi nínú ayé wọn tí a sì ń fi wọ́n ṣe àpẹẹrẹ nínú ìrìnàjò ìgbàgbọ́ wípé a ní àwọn bàbá kan nínú ìgbàgbọ́ ní ìgbà kan tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n ti fọ̀ pátì síbẹ̀ ẹ̀mí Ọlọ́run sọ pé kí n sọ fún wọn wípé nínú ìlàkọjá rẹ máa polongo Olúwa Ọlọ́run Ísírẹ́lì má dúró má dákẹ́ don't stop keep moving máa tẹ̀síwájú hallelujah máa tẹ̀síwájú nínú iṣẹ́ rere gbogbo máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìgbàgbọ́ máa tẹ̀síwájú nínú gbígbàgbọ́ nínú Kristi máa tẹ̀síwájú nínú ìwà bí Ọlọ́run máa tẹ̀síwájú nínú ìjẹ́wọ́ Kristi ní Olúwa àti Olùgbàlà máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ máa tẹ̀síwájú nínú ìpele tó bá ti dúró nítorí ohun táwọn èèyàn máa wí nítorí nǹkan tó ń rí ò lè tẹ̀síwájú Hánà ò torí ìlàkọjá tó ń là kọjá kó má lọ sí Ṣílò Hánà kò torí nǹkan tó ń là kọjá pé nítorí pé òun ò tẹ̀ bímọ òun ò lọ sí Ṣílò lọ́dún yìí nítorí pé ó dẹ̀ fi ìgbàgbọ́ lọ nígbà tó débẹ̀ ó fi ìgbàgbọ́ béèrè lọ́wọ́ Ọlọ́run sì ṣe kí ni Ọlọ́run ṣe é fún hallelujah ìwọ náà máa torí pé ó jẹ gbèsè ò lọ ṣọ́ọ̀ṣì gbèsè tí mo jẹ ẹ́ pọ̀ sà mo ń ṣe wàhálà yẹn káàkiri gan tó bá ṣẹlẹ̀ tán ní bá mi dá sí sáyẹ̀ ní mọ́ bó ṣe máa rí sáà ẹ̀mí Ọlọ́run sọ fún ẹ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí òun Ọlọ́run fún ara òun ló ń dá wa lòun yàn wá lòun ṣe wá lógo lórúkọ Jésù a ò rí àánú gbà ọmọbìnrin kékeré kan wà a kò ní ìgbèkùn lọ́sọ́dọ̀ jagunjagun kan a kò ní ìgbèkùn lọ́sọ́dọ̀ jagunjagun kan nígbà tó débẹ̀ kò torí wípé a kóhun ní ìgbèkùn kó má sọ̀rọ̀ sí tóbi nípa ní mímọ́ Ísírẹ́lì ìwé àwọn ọba kejì orí 5 láti ẹsẹ̀ kejì títí ìkẹrin ẹ kàwé sà. Àwọn ará Síríà sì ti jáde lọ ní ẹgbẹẹgbẹ́ wọ́n sì ti mú ọmọbìnrin kékeré kan ní ìgbèkùn láti ilẹ̀ Ísírẹ́lì wá òun sì dúró níwájú obìnrin Námánì òun sì wí fún ìyá rẹ̀ pé olúwa mi ìbá wà níwájú wòlíì tí ń bẹ ní Samaria nítòótọ́ òun ò bá wò ó sàn kúrò nínú ẹ̀tẹ̀ rẹ̀ òun sì wólẹ̀ ó sì sọ fún olúwa rẹ̀ pé báyìí ni ọmọbìnrin tí ó ti ilẹ̀ Ísírẹ́lì wá wí ọba Asa sì wí pé wá ná lọ èmi sì fi ìwẹ̀ ránṣẹ́ sí ọba Ísírẹ́lì òun sì jáde lọ ó sì mú tálẹ́ǹtì fàdákà 10 lọ́wọ́ àti ẹgbàáta ìwọ̀n wúrà àti ìpààrọ̀ aṣọ 10 ó sì mú ìwé náà tọ̀ ọba Ísírẹ́lì wá wípé ǹjẹ́ nísinsìnyí nígbà tí ìwé yìí bá dé ọ̀dọ̀ rẹ kíyèsí èmi rán Námánì ìránṣẹ́ mi lọ sí ọ kí ìwọ kí ó sì lè wò ó sàn kúrò nínú ẹ̀tẹ̀ rẹ̀. hallelujah ìyẹn wípé obìnrin yìí nígbà tó dé ilẹ̀ ìgbèkùn wọ́n ti wípé Olúwa Ọlọ́run Ísírẹ́lì ṣe kíni ó wà láàyè nígbà tó débẹ̀ kò ṣe máa rántí pé ní ìgbèkùn ló wà tó má lè sọ pé ṣùgbọ́n nígbà tó débẹ̀ wọ́n rí pé situation kan ò dá dúró àṣẹ kan ò dá dúró ohun kan ò dá dúró agbára kan ò dá dúró láti má sọ̀rọ̀ nípa ẹni mímọ́ Ísírẹ́lì. Keep proclaiming the gospel of the Lord Jesus Christ. Keep saying good things about him. Ẹ̀mí mọ́ ìwé Psalm 19 sọ wípé àwọn ọ̀run ṣe kíni ó sọ̀rọ̀ gbọ́ Ọlọ́run àti òfurufú ṣe kíni ó ti ṣe jẹ́ sọ fún wọn nínú àwọn ẹ̀dá tọ́lọ́run dá tọ́lọ́run ò sì ní dá láíláí tọ́lọ́run dá láíláí tó máa fi kú òun ni ẹ̀dá tí kò ní àdójúkọ nínú àwọn ẹ̀dá tọ́lọ́run ò dá nínú àwọn ẹ̀dá tọ́lọ́run ò dá tí ò dẹ̀ ní dá láíláí tí ayé máa fi parẹ́ tí ayé máa fi kúrò nínú àwọn ẹ̀dá tọ́lọ́run ò dá tí ò dẹ̀ ní dá láíláí tí ayé máa fi parẹ́ òun ni ẹ̀dá tí kò ní àṣìṣe àbí tí kò ní àdójúkọ ṣùgbọ́n Olúwa fún gbogbo wa ní àdójúkọ ká lè mọ bí sí tóbi ọwọ́ agbára òun ti tó bí atẹ́lẹ̀ mi ò bá ládójúkọ bí a kò tẹ̀lé wa lọ́rùn Ọlọ́run kọ́ mọ́ fún aládójúkọ yìí pé ok ìwọ náà gbà máa nọ́ọ̀sì eléyìí kó lè máa fi ṣe kíni kó lè máa fi ẹ máa wò nígbà tá àdójúkọ ẹ bá tẹ̀ tún ṣe kí tó á ti slow down ẹni pátẹ́gùn tó fẹ́ sẹ́nu mi á ti ṣe kíni á ti sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run sọ fún wọn lónìí wípé lórí ètò oníyìn rere sí òní ni pé má dúró
tẹ̀síwájú nínú àṣẹ Ọlọ́run, tẹ̀síwájú láti máa ṣe rere, tẹ̀síwájú láti máa polongo ẹni mímọ́ Ísírẹ́lì, tẹ̀síwájú láti máa jẹ́wọ́ ọwọ́ agbára rẹ̀, tẹ̀síwájú láti máa sọ títóbi ńlá rẹ̀, tẹ̀síwájú láti máa fi ìwà láàyè rẹ̀ hàn. Ìwọ yóò sì rí i pé wàá ṣe rere. Ìlérí Ọlọ́run rẹ fún ayé gbogbo ènìyàn tó bá ń tẹ̀síwájú tó sì ń jẹ́wọ́ ọwọ́ agbára rẹ̀ rí. Psalm 32 verse 8 ẹ kàwé sáà, kí ló sọ? 32 verse 8, Psalm 32 verse 8. Èmi yóò fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà. Òun yóò fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà. Èmi yóò sì kọ́ ọ ní ọ̀nà tí ìwọ ó rìn. Òun yóò kọ́ ọ ní ọ̀nà tí ìwọ ó rìn. Èmi yóò sì máa fi ojú mi tọ́ ọ. Òun yóò sì fi ojú rẹ tọ́ ọ. Hallelujah. Hallelujah. So nínú ìlàkọjá tó wà yẹn, nínú àìsàn tó wà yẹn, tẹ́mi mọ́ yóò wù ọ́ sàn. Nínú gbèsè tó jẹ tẹ́mi mọ́ máa bá ọ sán. Nínú ipò ìtìjú tó wà tẹ́mi mọ́ máa mú ìtìjú yẹn kúrò. Nínú ipò ẹ̀gàn tó wà tẹ́mi mọ́ máa mú ẹ̀gàn yẹn kúrò. Nínú ipò ṣubú tó wà tẹ́mi mọ́ máa gbé ọ dìde. Nínú ipò ẹkún tó wà tẹ́mi mọ́ máa rẹ̀ lẹ́kún tó máa fi ẹ̀rín dípò. Ẹ̀mí Ọlọ́run sọ wípé bó o ti ń tẹ̀síwájú tó ń wá àwọn Ọlọ́run, tó ń ṣe ìfẹ́ àwọn Ọlọ́run, tí ò dúró gẹ́gẹ́ bí ọmọbìnrin tó wà lọ́dọ̀ Námánì bó ti jẹ́wọ́ ọwọ́ agbára Ọlọ́run Ísírẹ́lì tó sì fi ògo rẹ̀ hàn, gẹ́gẹ́ bí àwọn ọmọ Ísírẹ́lì ta kó ní ìgbèkùn tí a béèrè orin lọ́wọ́ wọn tí wọ́n sọ pé tí wọ́n sì ń jẹ́wọ́ títóbi Ọlọ́run Ísírẹ́lì ní ìlú ìgbèkùn, tí wọ́n ń jẹ́wọ́ rẹ̀, tí situation ò jẹ́ kó dákẹ́, tí gbèsè kò dá wọn lẹ́kun, tí àìní ò dá wọn lẹ́kun, tí àìríjẹ ò dá wọn lẹ́kun, tí àìrímu ò dá wọn lẹ́kun, tí àìríná ò dá wọn lẹ́kun, tí àìrílò ò dá wọn lẹ́kun, tí wọ́n ń tẹ̀síwájú síbẹ̀. Ọlọ́run àgbáyé sọ wípé bí o ti ń tẹ̀síwájú òun yóò máa fi ojú òun tọ́ ọ, òun yóò sì máa kọ́ ọ ní ọ̀nà tí ìwọ yóò rìn. Hallelujah. 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 Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ nínú ayé búburú yìí, oore ọ̀fẹ́ láti dúró, oore ọ̀fẹ́ láti ṣe ìfẹ́ rẹ, oore ọ̀fẹ́ láti tẹ̀síwájú nínú gbogbo tí mo ń ṣe, gbogbo tí mo ti wo ìwà ènìyàn, tí mo ti ru ọ̀rọ̀ ènìyàn, tí mo ti wo ìṣe ènìyàn, tó mú àwọn ènìyàn ti dá mi dúró nínú ṣíṣe rere gbogbo. Ẹ̀mí mímọ́ mú mi tẹ̀síwájú àdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, lọ́pàá Jésù, ayérayé, Olúwa mú mi tẹ̀síwájú, lórúkọ Jésù, gbogbo bí tí ènìyàn ti dá mi dúró, tó ti dá ìṣe rẹ̀ mi dúró, lórúkọ Jésù, Olúwa fi ọwọ́ agbára rẹ̀ mú mi tẹ̀síwájú, lórúkọ Jésù, Olúwa fi ọwọ́ agbára rẹ̀ mú mi tẹ̀síwájú, Ọlọ́run ìpàtí máa jẹ́ mú, ó yá fi ọwọ́ agbára ńlá rẹ̀ mú mi tẹ̀síwájú, mú mi nìṣó, lórúkọ Jésù, gbogbo bí tí a ti dá mi dúró lẹ́mìí àti lára, lórúkọ Jésù, ó yá fi ọwọ́ agbára ńlá rẹ̀ mú mi tẹ̀síwájú. Àmín Jésù. Ọ̀pọ̀lọpọ̀ ìpè ló ti kú lónìí, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìránṣẹ́ ló ti dúró nítorí wípé ogunlọ́gọ̀ àwọn ènìyàn gbàgbọ́ wípé àwọn kan náà máa ṣe kí wọ́n máa rẹkọmẹ́ndì àwọn. Nígbà tí Kristi ọba àwọn bá ń wò ọ́ tó ṣe tán láti rẹkọmẹ́ndì ẹ̀, ẹ ká gbàdúrà ká sọ fún Olúwa lẹ́ẹ̀kan sí, Olúwa àkókò náà tó nínú gbogbo ìlàkọjá mi, fi ògo rẹ hàn. Àdúrà ní orúkọ Jésù, ní orúkọ ńlá ti Jésù, Ọlọ́run àkókò náà tó nínú gbogbo wàhálà ìlàkọjá mi, lórúkọ Jésù fi ògo rẹ hàn nínú ayé mi, lórúkọ Jésù fi ògo rẹ hàn nínú gbogbo ìlàkọjá mi, Olúwa fi ògo rẹ hàn, lórúkọ Jésù, bóyá fi ògo rẹ hàn, ọba àwọn bá fi ògo rẹ hàn nínú gbogbo ìlàkọjá mi, nínú gbogbo làálàá ayé mi, bóyá fi ògo rẹ hàn, lórúkọ Jésù ọmọ Ọlọ́run fi ògo rẹ hàn, ọba àwọn bá fi ògo rẹ hàn. Olúwa wa, agbára tí wọ́n máa fi sọ títóbi wa ní mímọ́ Ísírẹ́lì ní gbogbo ìgbà, ẹ̀mí mọ́ gbé sínú mi. Àdúrà ní orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí mímọ́ agbára tí máa fi sọ títóbi ẹ̀mí mímọ́ Ísírẹ́lì, lórúkọ Jésù, Olúwa dá sínú ayé mi, ní gbogbo ìgbà Olúwa dá sínú ayé mi, agbára àti àṣẹ tí máa fi sọ títóbi agbára rẹ, Olúwa fi sínú ayé mi, Olúwa fi sínú ayé mi, dá sínú ayé mi, lórúkọ Jésù, dá sínú ayé mi, lórúkọ Jésù ọmọ Ọlọ́run, ó yá dá sínú ayé mi, Ọlọ́run ìfẹ́ àti májẹ̀mú, ó yá dá sínú ayé mi, ra ayé mi padà, ra iṣẹ́ mi padà, ra ìgbéyàwó mi padà, ra ìrìn àjò mi padà. Àmín Jésù. Gbogbo ìwọ tó ń wò mí àti ìwọ tó ṣe máa wò wá, ẹ jẹ́ ká gbàdúrà ká sọ fún Olúwa, bẹ̀rẹ̀ sí sọ ohun rere sínú ayé rẹ, porúkọ Jésù lẹ́ẹ̀kan, bẹ̀rẹ̀ sí sọ ohun rere sínú ayé rẹ. Àdúrà ní orúkọ Jésù, orúkọ Jésù, mímọ́ ayérayé, ayé mi ṣe rere, Olúwa ayé mi bẹ̀rẹ̀ sí ní ìgbéga, lórúkọ Jésù, láti ṣẹ́jú yìí lọ, mo ní ìgbéga, mo ní ìlọsíwájú, ẹ̀mí ìtayọ́bà lẹ́mí, ògo mi búyọ̀, lórúkọ Jésù, àánú wá mi rí, ìgbéga bẹ̀rẹ̀ sí bẹ̀ mí wò, lórúkọ Jésù, ojú omi rere gbogbo ẹ̀ sí wá mi rí, lórúkọ Jésù, aláàánú wá mi rí, ìrànlọ́wọ́ dìde fún mi, lórúkọ Jésù, mo ṣe rere lónìí. Àmín Jésù, orúkọ Jésù, àmín Jésù, orúkọ Jésù, Olúwa gba ọpẹ́ wa, Olúwa gba ìyìn wa, adániwáyé gba ọpẹ́ wa, ẹ̀mí mọ́ gba ìyìn wa fún àwọn ènìyàn tí ẹ rán ohùn yín jáde fún wípé
kí wọ́n máa tẹ̀síwájú kí láti máa polongo ẹni mímọ́ Ísírẹ́lì ní gbogbo ìrìn àlàkọjá wọn, nítorí pé ọmọbìnrin tó wà ní ilé ìgbèkùn nílé Námánì kò dúró láti sọ títóbi ẹni mímọ́ Ísírẹ́lì, nítorí pé àwọn tá a kó nínú ìgbèkùn nínú ìwé Psalm 137 wọn nígbà tá a bèrè orin lọ́wọ́ wọ́n túbẹ̀ tí sọ títóbi ẹni mímọ́ Ísírẹ́lì ní síbẹ̀ nínú ìlàkọjá wa àwọn àfihàn fẹ́ máa sọ títóbi rẹ̀ agbára náà olú ẹgbẹ́ wọn wá. Jésù. Agbára tó máa ń dá àwọn ohun tó máa ń dá ènìyàn dúró, ẹ̀mí tó máa ń gbọ́ ohun àwọn ènìyàn tí kì í jẹ́ kéèyàn lè tẹ̀síwájú mọ́, nítorí pé àwọn kan ti ẹ̀wà àwọn ẹ̀ máa ń dúró bí onídàájọ́ ni, àwọn kan ẹ̀mí olùfisùn wà láyé wọn, ta ni ìtàlẹ̀ ń gbọ́ nígbà kan ń ṣe báyìí, ta ni ìtàlẹ̀ ń gbọ́ nígbà kan ń ṣe báyìí, àwọn àtẹ̀túnmáṣọ kékeré àwọn àtúnmáṣọ páàsì ẹ̀ wọ́n á tún máa túmọ̀ lórúkọ Jésù irú agbára bẹ́ẹ̀, agbára tí kò kí ń worú ìwà àti ìṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó máa ń tẹ̀síwájú nínú Kristi, tó máa ń fi ògo rẹ̀ hàn ní gbogbo ìgbà. Ẹ̀mí mọ́ ó yẹ gbé wọn wá. Àmín Jésù. Olúwa ràn wá lọ́wọ́, jẹ́ ká rí ọwọ́ agbára rẹ̀, jẹ́ ká rí ọwọ́ agbára rẹ̀, jẹ́ ká rí ọwọ́ agbára rẹ̀. Àtàwátàwà bí àtàwọn tó wà lórúkọ Jésù a ó ṣe rere, a ó lu àlùyọ, èyí tó kù kọ́ ní ọdún ìkó parí lórúkọ Jésù a ó rí àánú gbà, ilẹ̀kùn àánú ìṣerere yóò ṣí fún wa, a ó kó àjọ ayọ̀, gbogbo àwọn àkójọ ayọ̀ tá a ti ní láti máa kó tí kò ti tẹ̀ wá lọ́wọ́ lórúkọ Jésù ọ̀run fi lé wa lọ́wọ́, àánú Ọlọ́run ọ̀gá ògo lórúkọ Jésù yóò dìde fún ayé wa, ọ̀nà ire yóò là kó wa, kò sí ìdádúró lórúkọ Jésù, kò sí ìṣubú lórúkọ Jésù, kò sí ẹkún lórúkọ Jésù, kò sí ìdádúró lórúkọ Jésù, kò sí ẹkún lórúkọ Jésù, kò sí ọfà lórúkọ Jésù, kò sí ìbànújẹ́ lórúkọ Jésù, kò sí ẹkún lórúkọ Jésù, kò sí gbèsè lórúkọ Jésù, kò sí àìsàn lórúkọ Jésù, kò sí àṣedànù lórúkọ Jésù. Àánú Ọlọ́run yóò gbé wa ró, a ó kó àjọ ayọ̀, inú wa yóò dùn, ayọ̀ wa yóò kún, a ó ṣe rere, a ó gbégbá ọpẹ́, a ó ní ẹ̀rí ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún olùfẹ́ tó fi fún wa lórí ètò Onírere Síónì lónìí àti àánú tí a rí gbà láti tún wá. Ohun tó Ọlọ́run mú fún wa ní pé nínú gbogbo ìlàkọjá rẹ̀ jẹ́ kí ayé rẹ̀ kó máa sọ nípa ẹni mímọ́ Ísírẹ́lì. Gbogbo àwọn tá à ń gbádùn lónìí nínú ìgbàgbọ́, àwọn kan lọ́lọ́run lò. Gbogbo àwọn tọ́lọ́run lò yìí, àwọn náà ní ìlàkọjá. Bàbá Mósè Oyèmọládé tí wọ́n làṣẹ Ajagunmọ́ káàdì, arọ ni, kò sì jẹ́ kí epo arọ rẹ̀ kó ṣe kíni, kó dáa dúró. Bàbá Babalọ́lá, ìgbó wà ní ẹsẹ̀ wọn, ìgbàdá ìjìnà títí tí wọ́n fi kú, kò sì dá wọn dúró. Mọ̀ pé àwọn nǹkan àwọn yẹn náà tí wọ́n máa ń láìfẹ́ pé ṣé ibò náà dẹ̀ lélẹ̀. Bí àwa náà wá ń bá wọn pòwe, ẹni máa dáṣọ fẹ́ níyàn tọrùn rẹ̀ là ń wò. Rárá tó o bá tí ẹ̀kọ́ Bíbélì bá yé wa débì kan, Olúwa ń lo àwọn nǹkan wèrè, àwọn nǹkan tó jọ wèrè, àwọn nǹkan tó jọ nonsense, àwọn nǹkan tó jọ rubbish nínú ayé yìí, ó sì fi ń dààmú àwọn ọlọ́gbọ́n. Bẹ́ẹ̀ mi àti ẹ̀ náà ṣe máa ń sọ fún mi pé ṣé wòlíì tó dọ̀tí ó yẹ kọ́lọ́run rán sí mi, ṣé alóore tí ó kàwé yìí ṣé òun ló yẹ kọ́lọ́run rán sí mi, èmi tí mo ní PhD, èmi tí mo ní PhD, èmi tí mo ṣe riffraff ilé ẹ̀kọ́ rẹ̀, wọ́n rí ẹni tọ́lọ́run pè gẹ́gẹ́ bí riffraff. Èmi Ọlọ́run sọ fún wa pé nínú gbogbo ìlàkọjá wa ẹ jẹ́ ká máa sọ nípa ẹni mímọ́ Ísírẹ́lì kí ahọ́n wa kó máa jẹ́wọ́ rẹ̀, nítorí pé òun ni ọba àwọn ọba, Olúwa àwọn olúwa, a ó rí àánú gbà lórúkọ Jésù. Bàbá wa tí wọ́n ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa ní àpọ́sítélì àgbà Dáre Adéwùnmí, Pọ́nlé Adéwùnmí ló wà lẹ́yìn lọ́hùn, ajínrere Michael Adéoyè lórúkọ tèmi. 08165537283 08165537283 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè nígbàkigbà tí bá ní nǹkan tàbí òmíràn láti bá a sọ lórí ètò Onírere Síónì. A ó fi ayọ̀ pàdé nígbà mìíràn lórí ètò yìí. Ìbànújẹ́, ẹkún àti òfò kò ní ráyè lọ́dẹ̀ wa. Shalom, shalom. Ṣé òkòkò títàn ní àdìdù fún Ọlọ́run wa? Ọlọ́run sí.